olúwo ti ìlú Òwò kábíyèsí ọba Rasheed Adéwálé Àkàbí ti ìlú àkọ́kọ́ Tèèlọ̀ the First ó mà ti jùkọ̀ ọ̀rọ̀ lu kábíyèsí Àtaọjà àti ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun kan náà èèyàn ọba Jímọ̀ Ọlánìpẹ̀kun Láàróyè kẹta tó sì jẹ́ pé ọ̀rọ̀ ìjà àgbà ìní àwọn bàbá méjèèjì ni wọ́n máa ń jà èyí tí inú ọ̀pọ̀ ọmọ Yorùbá tó fẹ́ràn àláfíà tí ò dùn sí tó sì ń béèrè pé èéṣe á jẹ́ kí ló dé lẹ́nu ọjọ́ mẹ́ta tó jẹ́ pé ìjà àgbà ni làwọn bàbá tiwa yan àwọn ọba orí adé nílẹ̀ Yorùbá ni làwọn ń jà lásìkò yìí tí ò tiẹ̀ sí ẹni tó fi ọwọ́ sowọ́pọ̀ láti gbárùkù ti ìjọba àti àwọn aládàáni lórí ètò ààbò ilẹ̀ Yorùbá àti bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ṣe ní ìlọsíwájú. ọ̀dọ̀ Àtaọjà ìlú Òṣogbo ni awuyewuye ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé tí ṣe Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èèyàn ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ọdún 2025 the 15th of September 2025 ìlàwuyewuye náà sì bẹ̀rẹ̀ nígbà tí Àtaọjà tí wọ́n ń ṣayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti wà lórí àlééfà nínú gbọ̀ngàn iléèwé gíga ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun State University tó wà ní ìlú Òṣogbo níbẹ̀ ni ọba Jímọ̀ Ọlánìpẹ̀kun ló ti jẹ́ kó di mímọ̀ pé ipò kẹrin tí wọ́n fi olúwo ti ìlú ilẹ̀ Ìwó sí lásìkò yìí ó lọ́nà ẹ̀bùrú ló gbà débẹ̀ nítorí pé Àtaọjà ní ọba kẹrin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ǹjẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ mọ̀ bá ṣe tó pọ̀ ọba àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí àrólé Oòduà bẹ́ẹ̀ ni igbákejì jẹ́ kábíyèsí ìyẹn Ọwá Òbòkú ti ilẹ̀ Ìjẹ̀ṣà ẹni tó sì jẹ́ ìkẹta ni Ọ̀wá Ọ̀ràngún ìyẹn ti Ìlá Ọ̀ràngún ọba ìlú Ìlá Ọ̀ràngún kó tó wá kan olúwo tó wà nípò kẹrin tó sì fi Àtaọjà sí ipò karùn-ún. ọ̀rọ̀ ìjọ ni Àtaọjà ń sọ pé òun gan ni òun wà nípò náà tí kìí ṣe olúwo ló lẹ́tọ̀ọ́ sí ipò ọ̀hún àti pé ọ̀nà ẹ̀bùrú ni wọ́n gbàgbé ipò kẹrin lé olúwo lọ́wọ́ dípò òun. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ olúwo nípasẹ̀ àtẹ̀jáde tí agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Ibrahim Ali fi síta ló ti jẹ́ kó di mọ̀ wípé ó máa dára kí Àtaọjà Òṣogbo lọ béèrè ìtàn lọ́wọ́ àwọn àgbààgbà ìlú Òṣogbo láti sọ ìtàn fún un. ó ní gbogbo ọ̀nà ní olúwo ló fi ju Àtaọjà Òṣogbo lọ àti pé ìyàtọ̀ bíi bàbá àtọmọ ló wà láàrin àwọn méjèèjì. Ibrahim Ali jẹ́ kó di mọ̀ wípé ọba ńlá ọba aládé tó tan mọ́ Odùduwà ó ní olúwo ṣùgbọ́n tó ní Àtaọjà Òṣogbo kì í ṣe ọba rárá ó ní baálẹ̀ lásán tí kò ládé lórí ní Àtaọjà Òṣogbo. ó ní ọ̀kan lára àwọn baálẹ̀ tó wà lábẹ́ Ọwọ́ Òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà ní ilẹ̀ Ìjẹ̀ṣà ó ní Àtaọjà kó tó wá di wípé wọ́n ní kóun náà máa gbà lú Òṣogbo lọ kó lọ máa darí ìlú kó tó wá di pé wọ́n gbé adé ọba lé lórí tóun náà fi ń jọba. kódà ó lọ́dún táwọn Àtaọjà Òṣogbo tán di ọba tán di adé kò tí ì pẹ́ rárá tó sì ní ẹgbẹ́ èṣù kọ́ nìyẹn o. Àtaọjà ìlú Òṣogbo kò lè máa fi ara ẹ̀ wé olúwo nítorí pé igi mú ó jìnnà sórí gidigidi.